It's Maestro on the beat, baby. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa, ẹ kú dédé àsìkò yìí. Ẹ káàbọ̀ padà sí orí ètò yín, ètò wa ní Ewà Èdè Yorùbá ní àtọwọ́ Ref Tutors Educational Services. Orúkọ mi náà ò yí padà. Ayọ̀dèjì Ajíbọ́lá Ìbílẹ̀yẹ, ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, olólùfẹ́ yín tí ó ń mú ètò yìí wá sí etí ìgbọ́ yín ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní ọjọ́ Ẹtì, níbi tí a ti ń ka ìwé kan tí a pe àkọlé rẹ̀ ní Àrídunnú Ọmọ láti ọwọ́ Fọláṣadé Ọláníyì. Ní bí ọ̀sẹ̀ mẹ́sàn-án sẹ́yìn báyìí a ti ka ìwé yìí láti orí kìíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà, ìkeje, ìkẹjọ títí dé orí kẹsàn-án ní ọ̀sẹ̀ tó kọjá, níbi tí a ti ṣe àlàyé bí Àkànmú ṣe wá tó ṣe gbọ́ èrò ọmọ rẹ̀ pé ó ti bí ọmọ mìíràn, èyí ni Ọpẹ́yẹmí, tí ó sì bínú padà sí abúlé tí ó sọ fún wọn wípé alátiṣe ni ó mọ̀ àti ṣe ara rẹ̀, èyí tí ó já sí wípé òun yóò wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Ajíbọ́lá ọmọ òun tí ó ṣe etí dídi tí ó sì fún àrùnkì láti fẹ́ ìyàwó kékeré mìíràn. Ní ọ̀sẹ̀ yìí a ó máa tẹ̀síwájú nínú ìwé kíkà yìí nígbà tá a ó máa ka ìwé nì láti orí kẹwàá. Ẹ máa bá wa ká lọ. Ní òru ọjọ́ Ẹtì kan, Adédoyin àti ọkọ rẹ̀ sùn. Wọ́n tẹ́ ọmọ wọn Ọpẹ́yẹmí sí àárín. Ṣàdédé ni Ajíbọ́lá jí láti ojú oorun. Ó wò yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ bí olè. Ó wo ìyàwó rẹ̀ níbi tí ó sùn sí. Ó tún gbé ojú wo Ọpẹ́yẹmí. Ajíbọ́lá ń dá sọ̀rọ̀. Ó ní, ẹ tilẹ̀ dúró náà. Ṣé orí mi kò pé ni tàbí kí ni a ti pè é? Mo gbé ìyàwó olórí burúkú sílé. Ó tún bí ọmọ olòṣì fún mi. Ṣé obìnrin ló fẹ́ máa darí mi ni? Mo tún torí obìnrin lásánlàsàn àtẹ̀yìntọ̀. Mo bá bàbá mi jà. Mo tún na àbúrò mi. Àjíbọ́lá ọmọ Àkànmú, orí rẹ̀ kò pé rárá. Orí rẹ̀ ti dàrú. Alátiṣe ló mọ̀ àti ṣe ara rẹ̀. Ajíbọ́lá, 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 ronú rẹ̀ wò. Bí ó ti sọ báyìí, ó kọ ẹ̀yìn sí ìyàwó àti ọmọ rẹ̀ ló bá sùn lọ. Bí ilẹ̀ ọjọ́ kejì ti mọ́, àwọn ọmọ rẹ̀ sáré wá láti yàrá wọn. Wọ́n dì mọ́ bàbá wọn lọ́rùn gẹ́gẹ́ bí ìṣe wọn, ṣùgbọ́n ńṣe ni Ajíbọ́lá tì wọ́n dànù. Ẹnu ya àwọn ọmọ náà. Wọ́n béèrè ohun tí ó fà á lọ́wọ́ ìyá wọn. Ìyá wọn ní ó ní láti jẹ́ pé bàbá wọn ń ro nǹkan kan ní àsìkò ìgbà náà ni. Ajíbọ́lá múra ibi iṣẹ́. Ó múra ibi iṣẹ́ tán. Ó gbé àpò ìwé rẹ̀. Ìyàwó rẹ̀ pé oúnjẹ rẹ̀ ti wà nílẹ̀, ṣùgbọ́n èsì burúkú ni Ajíbọ́lá fún un. Ajíbọ́lá ní, ẹ ṣeun o, ìyá olóúnjẹ ìyà. Ti kùn lójú, aṣọ kò ṣòro, ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù, oúnjẹ náà la rí wọn sí. Ẹ ò mọ̀ ju kí ẹ máa bí ọmọ olòṣì jọ. Àwa ti yó o, àwa kì í ṣe olórí burúkú bíi tiyín. Àdúpẹ́ o, ìyá wa. Ó pòṣé, ó jáde síta. Àwọn ọmọ sì ń wo ojú ara wọn torí wọn ò gbọ́ irú ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ lẹ́nu bàbá wọn rí. Adédoyin sáré tẹ̀lé ọkọ rẹ̀. Èéfín ọkọ̀ nìkan ni ó rí ní ìta. Jagunlabi ti lọ. Adédoyin padà wọlé. Kò fẹ́ kí àwọn ọmọ mọ ohun tí ó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n àwọn ọmọ yìí ti gbọ́n ju bí ìyá wọn ti lérò lọ. Adédoyin múra fún àwọn ọmọ rẹ̀. Ó kó wọn sínú ọkọ̀ rẹ̀. Ó wà wọ́n lọ sí ilé ìwé. Lẹ́yìn tí ó já wọn sílẹ̀ nílé ìwé, inú ilé ló padà sí. Kò lọ ilé ìtajà rẹ̀ ní ọjọ́ náà. Kàyéfì ńlá ni ọ̀rọ̀ náà jẹ́ fún un. Nígbà tí aago ìjáde tún tó, Adédoyin lọ kó àwọn ọmọ náà ní ilé ìwé tí kìí sì ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Àwọn ọmọ tí ó ń bá tajà ló máa ń rán lọ kó àwọn ọmọ náà. Tí wọ́n bá sì ti kó wọn dé, wọ́n kó wọn darí sí ilé ìtajà ìyá wọn. Ibẹ̀ ni wọn yóò gbà lọ ilé ní ìrọ̀lẹ́. Àwọn ọmọ yìí gbìyànjú láti mọ ohun tí ó fà á, ṣùgbọ́n Adédoyin kò fún wọn ní èsì kan pàtó. Bí alẹ́ bá lẹ́, a ó fọmọ ayò fáyò. Adédoyin dáná oúnjẹ tán.
kò rí ọkọ rẹ̀, ẹni tí ó jẹ́ wípé kì í pẹ́ níta. Ó pe aago rẹ̀ títí kò wọlé ló ń gbọ́. Bí ìlẹ̀kẹ̀ ìdí ó ń ṣí fèrèsé lẹ́ẹ̀mẹ́sàn-án mẹ́wàá. Adédoyin kò lè sùn, bẹ́ẹ̀ ni àwọn ọmọ jókòó de bàbá wọn. Ọpẹ́yẹmí ti sùn ní tirẹ̀, kò kúkú mọ nǹkan tó ń lọ. Ní dédé aago kan kọjá ìṣẹ́jú 11 ni ọkọ ìyàwó tó wọlé dé. Àwọn ọmọ ti sùn sí orí àga ti yàrá ìgbàlejò. Ajíbọ́lá ti yó bí irù, ara rẹ̀ rùn fún ọtí, ẹnu rẹ̀ ń kù fún ọtí. Kàkà kí Ajíbọ́lá máa bẹ ìyàwó rẹ̀, ńṣe ló gba ẹ̀gbẹ́ rẹ̀ kọjá láì bìkítà bóyá ó wà lórí ìdúró. Adédoyin súnmọ́ ọkọ rẹ̀, ó béèrè ìdí rẹ̀ tí ó fi pẹ́. Èsì tí Ajíbọ́lá tún fún un kò dára rárá. Ó ní, ẹ má bínú ìyá wa, ibi tí ẹ rán mi ni mo lọ tí mo fi pẹ́. Ẹ̀yin kúkú ni baálé ilé olórí burúkú, àbúrò olòṣì, ìyá àwọn àdánù ọmọ. Ó dé láti oníkàtìkàtì, ẹni àjírí ẹni àjíkò lọ́nà. Ó pòṣé, má bínú olówó orí mi, ṣé oúnjẹ ni wàá kọ́kọ́ jẹ àbí ìwẹ̀ ni wàá kọ́kọ́ wẹ̀? Ẹ ṣeun, mi ò jẹun, ẹ má fún mi ní májèlé jẹ, mi ò wẹ̀, ẹ má fi ata sómi ìwẹ̀ fún mi. Àti oúnjẹ ṣá, oúnjẹ nìkan ni ajá mi mọ̀. Ajíbọ́lá kò tilẹ̀ bọ́ aṣọ lọ́rùn, ó fi ẹ̀yìn lé ibùsùn, ó sùn lọ fọnfọn. Ẹni tí ó jẹ́ wípé kò lè sùn láìwẹ̀wẹ̀ alẹ́. Adédoyin ṣe àkíyèsí wípé ọkọ òun ti yó bí irù. Ẹni tí kìí sì mu ọtí tẹ́lẹ̀, ó tún rí ìtọ́tè aláwọ̀ ẹ̀jẹ̀ tó yí àyà aṣọ funfun tí ọkọ rẹ̀ wọ̀ bálabàla. Adédoyin kò lè sùn tí ilẹ̀ ọjọ́ kejì fi mọ́. Èrò ọkàn rẹ̀ ni wípé oorun yóò ti dá ní ojú ọkọ òun bí ilẹ̀ bá ti mọ́. Ṣùgbọ́n ìtàn ọ̀tọ̀ tún ni nígbà tí ilẹ̀ mọ́. Ajíbọ́lá tún jí jáde, kódà àwọn kò tí jí bàbá wọn. Àwọn ọmọ kò tí jí nígbà tí bàbá wọn fi jáde. Nígbà tí àwọn ọmọ jí, wọ́n béèrè lọ́wọ́ ìyá wọn bí bàbá wọn bá wálé lálẹ́ àná. Ìyá wọn fi wọ́n lọ́kàn balẹ̀ wípé iṣẹ́ ló fà á tí bàbá wọn fi pẹ́ wálé lálẹ́ àná, àti wípé kò parí iṣẹ́ náà ló fi tún tètè jáde lọ síbi iṣẹ́ ní òwúrọ̀ ní. Ọ̀rọ̀ tí ó sọ fún àwọn ọmọ ló fi àwọn ọmọ lọ́kàn balẹ̀ díẹ̀. Níbí ni a ó fi àdàgbà ètò yìí rọ̀ sí ní ọ̀sẹ̀ yìí. Bó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó máa tẹ̀síwájú ní àti ka orí 11. A fẹ́ mọ̀ bóyá Ajíbọ́lá ti ní àlè síta ni àbí ó fẹ́ ìyàwó kékeré. Kí ni ó fa sábàbí ìtọ́tè ẹlẹ́jẹ̀ aláwọ̀ ẹ̀jẹ̀ ní aṣọ rẹ̀ bálabàla? Kí ni ó fa sábàbí tí Ajíbọ́lá fi bẹ̀rẹ̀ ọtí mímu? Ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ ó máa bá wa ká lọ. Ire o.